ìyá wa Péjú Ògúnmọ́lá. Ìgbà tí mo fojú kan nǹkan yẹn ara mi bò máa sọ abiyamọ okú ọ̀rọ̀ ọmọ. Mo ní arákùnrin igbó tí òun kọ́ ló làwọn ọmọ ó ní òun kọ́ ní ṣùgbọ́n ṣá bóun bá lóyún gan arákùnrin yìí máa ń bọ̀ òun ṣe yùn kẹ́yìn. wọ́n ń dáwó sọ́wọ́ àwọn tó ń ta káyá máa tà yẹn bá di pé báyìí ń lọ gbà á nù. Abiyamọ okú ọ̀rọ̀ ọmọ. Gbogbo ẹni tí ń gbọ́ mi lálẹ́ yìí ogun náà yín ò ní bọ́ sómi lágbára Olódùmarè. Ogun náà yín ò ní bọ́ sómi. Ọwọ́ mà ní fi bomi sẹ́nu. Kábíyèsí Ọlọ́run. Mo kí ìyá wa ògbóǹtarìgì nínú àwọn òṣèré. Ìyá wa Chief Mrs. Péjú Ògúnmọ́lá. Ọlọ́run nìkan ló lè bá wa rọ̀ ìyá yìí lójú. Ọlọ́run nìkan ni. Kò sí nǹkan táwa èèyàn lè ṣe. Ṣùgbọ́n kí Ọlọ́run kó bá wa fọ́ tọ́ ọkàn ìyá yìí. Ọlọ́run bá wa rọ̀ wọn lójú púpọ̀ púpọ̀. Ìyá wa Péjú Ògúnmọ́lá. Ìgbà tí mo fojú kan nǹkan yẹn ara mi bò máa sọ abiyamọ okú ọ̀rọ̀ ọmọ. Àti gbọ́ àti ṣe pé ìgbà kan ṣoṣo tí ẹ lágbára sì dórí ó sì bẹ́ẹ̀ ó sì rárá ó sì rà lọ bẹ́ẹ̀ ògúnná gbòǹgbò sì bọ́ sínú omi. Ìyá wa Péjú Ògúnmọ́lá, ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe fẹ́ nìyẹn, kò sí ohun tá a ṣe, kò sí ohun tá a lè ṣe sí, kò sí ohun tá a lè ṣe sí. Ọlọ́run ti bá mi rọ̀ yín lójú agbára Olódùmarè. Ọlọ́run bá mi rọ̀ yín lójú o. Ìyẹn ló fi jẹ́ pé àwa Ọlọ́run ní ń sìn wá, àwa kọ́ là ń sin Ọlọ́run. Ọlọ́run ní ń sìn wá. Àwa là ń sin nǹkan ọ̀sìn. Ṣé mọ̀ yí pé nǹkan ọ̀sìn tá ń sìn, tá a bá sọ pé lágbájá o, lọ mú kan nínú àwọn ehoro yẹn tàbí lọ mú kan nínú àwọn adìẹ yẹn. Tó bá fẹ́ mú adìẹ, tó bá fò pẹ̀rẹ̀, tó bá náwó gan, ìyó bá náwó gan, ó lè ti fojú sun èyí tó fẹ́ mú. Tádì ẹ̀ bá fò pẹ̀rẹ̀, ó lè jẹ́ pé èyí tó fẹ́ mú ọ̀tọ̀, èyí tọwọ́ rẹ̀ bá bà bí ó sì fọ̀bẹ sí lọ́rùn nù. Ṣé ti rí pé àwa là ń sin wọn ọ̀sìn? Ọlọ́run ní ń sin àwa. Nípasẹ̀ pé Ọlọ́run ń sìn wá, ǹgbọ́ bá ti wọn Ọlọ́run, iná ni ó mú nǹkan rẹ̀. Torí pé òun ló ń sìn wá, àwa kọ́ là ń sin lọ́hùn. Ìyá wa Péjú Ògúnmọ́lá, Ọlọ́run bá mi rọ̀ yín lójú o. Iná burúkú ni. Iná tí ò ṣe bomi pa. Mo kí gbogbo ìdílé yẹn dákun, ẹ bá wa ṣùgbà yí wọn ká. Ẹ bá wa ṣùgbà yí wọn ká. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run bá mi rọ̀ yín lójú láṣẹ Olódùmarè. Ẹkún ọ̀la ni mo fẹ́ mú sí àkàwé lálẹ́ yìí. Ẹkún ọ̀la. Ọkùnrin gbọ́dọ̀ ṣọ́ra nípa ẹkún ọ̀la. Obìnrin gbọ́dọ̀ ṣọ́ra nípa ẹkún ọ̀la. Ẹni tí ó bá ṣọ́ra yóò wẹ̀wù ẹkún ọ̀la ni. Yóò sì máa rò pé ohun tóun ń ṣe yìí ohun tó dáa ni. Kò ní mọ̀ pé ẹ̀wù tóun gbé wọ̀ yìí ẹ̀wù ẹkún ọ̀la ni.
ẹkún ọ̀la ni ọkùnrin tí ń fẹ́yàwó tíyàwó ń kọ̀ ẹ́ sílẹ̀ tó ní kò jẹ́ nǹkan kan wàá tún fẹ́ lòmíì ìyàwó kìíní lọ ó tún fẹ́ kan ìyàwó ìyẹn náà tún ṣe rárá òun náà tún lọ ó tún ṣe rárá ìmí náà tún lọ ìwọ nìkan ìyàwó bíi 4-5 kọ́kọ́ wò ó pé ó rí i pé ó tún ayé àwọn obìnrin yẹn ṣe ọba yẹ wọn jẹ ni ó fi tiẹ̀ ó fi kó bá wọn. ọwọ́ à ń padà ń sọ pé kí ló yẹ fóbìnrin ṣe obìnrin kẹ̀ jọ́ tó lọ́hùn. wàláhì ẹkún ọ̀la ni ó ti wọ ẹ̀wù tó wọ yẹn ẹ̀wù ẹkún ọ̀la ni bẹ́ẹ̀ mo sọ fún ẹ. torí gbogbo àwọn obìnrin tí wọ́n ń lọ wọ̀nyí wọ́n ń kó ọmọ kó lákàtà rẹ ni ẹkún ọ̀la ni ẹkún ọ̀la ni fún ẹ pé ló mọ̀. kò sí fàárí kan tó fẹ́ sínú ayé ò níyàwó lé kò sí ọmọ kan ní sàkáání rẹ̀ ẹkún ọ̀la ni aṣọ tó wọ̀ yìí aṣọ ẹkún ọ̀la ni ọba ló tètè ya ronú rẹ̀ pèwàdà lálẹ́ yìí kó padà kó bọ́ ẹ̀wù ẹkún ọ̀la kó bọ́lẹ̀ ọwá ń kóbìnrin gbọ̀n wá ń yàlè kiri àbí àwọn ìyàwó ò lè dúró lé rẹ ṣùgbọ́n wàá mú ìyàwó oníyàwó ó sì ń kì í mọ́lẹ̀ èyí tí ò sí ní ọkọ tó yẹ kó o fẹ́ o lè fẹ́ wọn ọkàn ń kọjá lórí wọn ni ẹkún ọ̀la ni fún ọ tó ọba rẹ ni sọ fún ẹ mo sọ fún ẹ lálẹ́ yìí ọlọ́run gbẹnu mi sọ̀rọ̀ ni pé ẹkún ọ̀la ni fún ẹ o. ó lè jẹ báwo fẹ́ jèrè ọmọ wọn kó gbọmọ kó lákàtà rẹ ṣùgbọ́n torí pa wà ní Ṣàngó Òde lónìí òun ló fi ń wora rẹ bẹ́ẹ̀. àgbàlagbà ń rọ́jú lọ ọ̀run wọn ní ó kílé kọ́kọ́ náà ọ̀rọ̀run o ẹkún ọ̀la ni fún ẹ o tó o bá ronú àròjinlẹ̀ ìyá àtìtì yà padà sẹ́rí wálé. ẹ rí i pé àwọn obìnrin kan náà wà tó jẹ́ pé ẹkún ọ̀la ó wà fáwọn obìnrin kan. àwọn wo ni ẹkún ọ̀la wà fúnnú àwọn obìnrin? àwọn obìnrin kan wà tó jẹ́ pé àlè yíyàn làwọn kan ni wọ́n á fi ṣe ọ̀ṣọ́. àlè yíyàn ni wọn ò ṣetán láti lọ́kọ mọ́ kọ́sà máa yànlè kọ́ máa yànlè àwọn ò ṣetán láti lọ́kọ mọ́. irú wọn ní ẹwà náà ra káyá máa tá láti máa fi gba owó lọ́wọ́ ọkùnrin ẹ fi ń ba tí wọ́n jẹ́ ẹ fi ń tún tara yín ṣe tara yín tẹ̀ ń tún ṣe yẹn ìró tẹ́ ẹ ró àtẹ̀wù tẹ́ ẹ wọ̀ yẹn ìró ẹkún ọ̀la àtẹ̀wù ẹkún ọ̀la lẹ́wọ̀ torí ẹ̀yin náà jẹ́ pati ẹnu ìyá kódà ẹ tún kó bá àwọn ọmọ tẹ́ ẹ bí torí gbogbo ẹni ó fi ojú ara rẹ palẹ́kún ọ padà wá jìyà rẹ̀ ẹ ń lè sọ òsì máa lọ gbàdúrà ṣọ́ọ̀ṣì máa lo àsàlátù kó sọ kùránì kalẹ̀ fún irọ́ lọ́pa ọ jẹ burúkú yá bẹ́ẹ̀ mo sọ fún ẹ ẹkún ọ̀la ni èyí tó bá fi lọ́kọ tiẹ̀ kó o sì dúró kó bọ́ láwọn dúró pẹ̀lú ọkọ tó o fẹ́ torí pé a ò pé kò sẹ́ni tó pé ọlọ́run nìkan ló pé ṣùgbọ́n o lè dúró ọwọ́ náà ń sóògùn ọlọ́run ra káyá máa tá láti máa fi gba owó lọ́wọ́ àwọn ọkùnrin. ìkan ń sọ̀rọ̀ níbi tí mo wà kò mọ̀ pé mo gbọ́ gbogbo ohun tí wọ́n ń sọ òkú dá mi mọ̀ ó ń jẹ́ kó yí àwọn ọ̀rẹ́ pé kí ni òun máa ń dáwó sọ́wọ́ àwọn tó ń ta káyá máa tà yẹn bá ti pé báyìí ń lọ gbà á nù bá ti gbà á bá ti kí ni tóun bá lò fọkùnrin kan òfún ló rà á sì kọ́ fún 50,000 naira torí pé tó bá lo káyá máa dá fọkùnrin
kódà ọkùnrin yóò síwó ná fóbìnrin yẹn torí kò sí ní mọ̀ kò ní fíìlì ẹ̀ pé òun náwó fọkùnrin yẹn fóbìnrin yẹn kò ní fíìlì ẹ̀ ọkùnrin yẹn kò ní mọ̀ ọ́n lára nítorí pé oògùn ti mu káyámátá ti mu yóò sì máa sọ fún ìyàwó ilé rẹ̀ pé ìgboro ọ̀rẹ́ rìn ìgboro rẹ́rìn o káyámátá ní ṣiṣẹ́ lára ọkọ yín káyámátá ní ṣiṣẹ́ lára rẹ̀ alàgbà ó ti rí ọmọ wa sáré tẹ̀lé burúkú kódà kó fẹ́ lọ sílé oúnjẹ ìgbàlódé á ní kó bọ̀ ni ohun tó lè rà fún ìyàwó ilé rẹ òun ló rà fún àlè rẹ tó lo káyámátá fún ẹ sórí pé ìwọ náà ti he ẹkún ọ̀la níbẹ̀ ìwọ obìnrin náà tó ń lo káyámátá tó ń bá tẹnìkan jẹ́ tó fi ń tó tara rẹ̀ sí ó tún tara rẹ̀ sí lónìí wàá dán lónìí wàá wọṣọ tó dáa wàá wọ latest wàá jẹun tó dáa ó sì bímọ ṣùgbọ́n ṣá ọjọ́ náà ń bọ̀ ẹkún ọ̀la ni ó sunkún tó ò ní rẹ́ni rẹ̀ rárá kódà ọmọ rẹ̀ ní ọ̀tún bá ẹ sunkún torí ó tún máa bá àwọn ọmọ náà sunkún pé nǹkan ló sì sọ ayé àwọn ọmọ yìí dà báyìí ẹ jẹ́ àrònú ní sàkání rẹ̀ ẹkún ọ̀la ni. ẹ lọ sórí TikTok Adùnìfẹ́ on TikTok ẹ kàn wá ń bẹ̀ ẹ lọ sórí òpó Facebook yín Splash 106.7 FM lójú òpó Facebook ẹ rí wa wòlé kété ń bẹ̀ lágbára Olódùmarè ẹ dẹ̀ ṣíà ẹ ọwọ́ tẹ́ ẹ fi ṣíà ẹ ní fi gbọ́mọ sí lágbára Olódùmarè gbogbo ohun tó jẹ mẹ́kún ọ̀la kò ní tọ́ sí yín láṣẹ Olódùmarè ẹ ṣíà dáadáa ẹkún ọ̀la ni o. ẹkún ọ̀la ni arábìnrin kan pè mí mo ṣiṣẹ́ kan láti nílùú Abẹ́òkúta yìí náà ni sí Ìjẹ̀bú Òde arábìnrin wa pè mí lórí aago ó lóun fẹ́ rí mi mo ní kó máa bọ̀ ó ní alàgbà Adérójú mo fẹ́ nífẹ̀ẹ́ ọkọ mi padà mo ní kí lẹ sọ yìí ó lóun fẹ́ nífẹ̀ẹ́ ọkọ òun padà mo ní bò ó lẹ́sẹ̀ pin ó lẹ́nu yẹn lòun kọ́kọ́ ń fẹ́ tẹ́lẹ̀ kóun tó wáá fi ọkọ òun yìí òun sì ti bímọ bíi 3 fọkọ òun tá à ń sọ yìí náà ó ní ṣùgbọ́n ṣá òun àbó ṣe máa ń rí tí ex ọkọ òun yẹn tóun fẹ́ tẹ́lẹ̀ yẹn tó bá fi lè pè òun lórí aago báyìí gbogbo nǹkan tóun bá ń ṣe lọ́wọ́ òun máa filẹ̀ ni níṣẹ́ lòun máa tẹkọ̀ létí òun ọ̀pàrọ̀ fọkọ òun bóun ṣe tẹkọ̀ létí lọ sí Ìjẹ̀bú Òde nìyẹn ó ní bóun ṣe ń lò gbèsè ayé òun bọ̀ nìyẹn ó ní tó bá jẹ́ pé níbi iṣẹ́ àwọn òun lè tọrọ àyè pàápàá tó bá tó bọ́ sí weekend during the week ó lóun tún lè tọrọ àyè tóun àtún lọ ní bóun ṣe máa ń lọ nìyẹn ó ní ṣùgbọ́n oníjọ́ kan òun wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ òun táwọn jọ wà lórí bẹ́ẹ̀dì ó ní bí aago àwọn dẹ̀ ń sọ̀rọ̀ ni ó ní bí aago arákùnrin ṣe dún ni báago òun ṣe dún nìyẹn ló bá já sí aago arákùnrin ó ní Mr. Adérójú ó ní mo dìjẹ̀bú Òde o mo ní arákùnrin igun tí òun kọ́lé làwọn ọmọ ó ní òun kọ́ ní ṣùgbọ́n ṣá bóun bá lóyún gan arákùnrin yìí máa ń bọ́ òun ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú oyún tóun bá ní mo á wò pé ilẹ̀ wẹ́ o bó o la sì ṣe é o ti fẹ́ nífẹ̀ẹ́ ọkọ rẹ padà ó ní bẹ́ẹ̀ ni ó ló ti sún òun pàápàá. Hello? ẹ mà kálẹ́ sà. ẹ ṣeun bàbá. orúkọ tí mi ní ẹ̀kọ́
ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ọ̀rọ̀ tí ẹ mú wa lálẹ́ ọ̀rọ̀ tó ṣe kókó lágbára díẹ̀ o. nítorí pé obìnrin yẹn kò bá ṣọ́ọ̀ṣì ohun tó ń tẹ̀sẹ̀ bọ̀ yìí. nítorí pé yóò lẹ́yìn tó pọ̀ gan-an. ó fẹ́ padà wálé báyìí. ó fẹ́ padà wálé. ó lóun fẹ́ nífẹ̀ẹ́ ọkọ òun padà. ó ti léèkì ó ti gbọ́ ó máa lẹ́yìn tó wà lẹ́yìn ọ̀gá oríṣiríṣi lọ́wọ́ kò bá rò dáadáa. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ẹ ṣeun ẹ̀gbọ́n tí alàgbà sọ arábìnrin náà lóun fẹ́ nífẹ̀ẹ́ ọkọ òun padà bó lòun sì fẹ́ tó bó lòun sì fẹ́ rìn tó wọ́n fi nífẹ̀ẹ́ ọkọ òun padà. hello 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 wọ́n dàbí wọn ò rí lọ ń bẹ̀ yẹn o. hello ẹ mà kálẹ̀ sà. ọ̀gbẹ́ni ọgbọ́nlàgbà ẹ ṣeun ẹ ṣeun ẹ kú ètò ẹ já kí Olódùmarè. ọlọ́run á dì yín mú. àmín. ṣe rí ẹnikẹ́ni tó bẹ̀rẹ̀ kò sí àdúrà kẹlẹ̀ gbà fún. ó kàn jẹ́ pé ọlọ́run ọba àdúrà tó lórí ọ̀fẹ́ ni. á payọ lóbìnrin yẹn. tí yóò bá jẹ́ pé ọlọ́run ọba ẹ̀mí ọkọ ẹ̀mí lọ́wọ́ pẹ̀lú àlè ọ̀yẹ́. tí ó yẹ wí kò ní sọ pé òun sì nífẹ̀ẹ́. ẹ má yẹ ká tọrọ àwa ṣe ń gbọ́ mi sà. àgbọ̀yé sà. á payọ ní o. nítorí ẹni tó ń ṣe kò ní yé ṣe o àlè ẹ̀yẹ ò ní yé ṣe o. ó dọ̀ ibùdó tì ní o. ọ̀dà. tó bá sọ pé kẹ báwo ṣe kọ̀kọ́ nípa ọkọ òun padà ọ̀dùn lọ́gbọ̀dọ̀ wọ́n máa pa ọkọ ẹ̀ láti fi. ẹ ṣeun ọlọ́run á máa fún yín. àmì Olódùmarè àmì Olódùmarè àmì Olódùmarè àmì Olódùmarè. hello ẹ mà kálẹ̀. Yes, sir. ẹ ṣeun. Pastor Mrs. Ọláníyì látàrí ẹgbẹ́. ẹ ṣeun ìyá mi Pastor Mrs. Ọláníyì. Ohun tí mo rí sọ ní ibẹ̀ yẹn òun lè ṣe ìsọtán ta treat kó tó di pé ẹ bọ́ fẹ́lẹ̀. ṣé ẹ rí wúmà yẹn ojú ẹ̀ ò débì kan. ara ẹkún ọjọ́ alẹ́ tá à ń sọ náà nìyẹn. àìní sùúrù tó òun ló fà tó fi kúrò ní ọ̀dọ̀ ẹnìyẹn tó tún fẹ́ mí tó tún ní ojú òun tó fẹ́ padà síbẹ̀. tó bá padà sí ibẹ̀ ẹni tí dé kọ́ tó bá tún dọ̀hún á tún ní ojú tòun tó wà ń bí. ọkùnrin ló ń fẹ́ méjì obìnrin ò kì í lọ́kọ méjì. ọ̀dà ẹ ṣeun ìyá mi àìsàn lórí ẹ̀. òbí tí ò tọ́jú ọmọ kì í jèrè ọmọ ẹ tọ́jú. ẹkún ọ̀la ni obìnrin yìí ẹkún ọ̀la ni fún ọ kí ló fi jẹ́ ẹkún ọ̀la fún ẹ ọfọkọ kínní òbímọ síbẹ̀ òkú mbẹ̀ ó fòfẹ̀rẹ̀ ó tún fọkọ kejì òbímọ síbẹ̀ òkú mbẹ̀ ó tún fòfẹ̀rẹ̀ ó tún fọkọ kẹta òbímọ síbẹ̀ òkú mbẹ̀ ó tún fòfẹ̀rẹ̀ ó tún fọkọ míì ó tún ti lé ọkọ yẹn lọ ṣe yòkẹ́yòkẹ́ ńlé àlè míì ọ̀rẹ́ wa inú rẹ̀ sì ń dùn madam inú rẹ̀ wá ń dùn ó ń soge báyìí ṣe ó ń jayé nìyẹn àbí kábíyèsí Ọlọ́run ó fẹ́ sọ pé òun ló gbà ó ń ṣe ohun tó ń wẹ̀ nínú ayé nìyẹn àbí mo fẹ́ kó mọ̀ pé ẹkún ọ̀la ni kódà ó sun ẹkún tó ní rẹ níbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹkún ọ̀la ni gbogbo ìrìn àjò tó ń rìn yìí ẹkún ọ̀la ni òun náà nìwà ọmọ rẹ àbúrò ògbẹ́gbọ́njó gbẹ́gbọ́n ògbà burújú dẹ̀ ní rè ságbára rẹ̀ kà kíní kan tí ọkọ lé ní kíní kan ó jì mí ni wọ́n sọ àgbàyẹ̀wò tí sì bàbá èbó jẹ́
èmi mo da tó báyìí ní sọ nǹkan obìnrin mi ìdáwòrò ẹ má jẹ́ àtànra ẹkún ọ̀la ni fún ọ bó o ṣe ń sunkún lọ́la yẹn bẹ́ẹ̀ ló tún máa sunkún lórí àwọn ọmọ torí ìrìn àjò tó rìn ló fi ba yí àwọn ọmọ yẹn jẹ́ ìgbà tó sì ń rìnrìn àjò yẹn ó rí pé inú rẹ̀ ń dùn òun gbélé ọkọ òtún náà sunlé àlè ọ̀pẹ́kùn ọ̀la ni ilé àlè tó lọ sùn yẹn kí ló mú ìyàwó tiẹ̀ kó mẹ́ sórí pẹ́kùn ọ̀la ni fún wọn náà ẹ jẹ́ á ronú ara wa wò. Hello. 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 Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ mà. Ó gbà kí ẹ sára tó bá kọ́ ọ̀yẹ́ kó máa lọ sí jáde ó kúkú wá ṣẹ́ gidi kó ṣe kó máa fi tọ́jú àwọn ọmọ ẹ̀. Ọ̀dà ẹ ṣeun ẹ káàbọ̀ padà. Ìṣẹ̀lẹ̀ kan náà tún bọ́ sí mi lọ́wọ́ ṣé Ọlọ́run ọba tó pé tó mọ òní tó sì mọ ọ̀la ni ṣùgbọ́n ó máa ń pè fún ìfura àwa èèyàn ṣùgbọ́n ara kì í fu wa tá a bá rẹ́ni tí pápá jùlọ ẹ̀yin ìyá wa tẹ́ ẹ bá lọ́kọ ẹ gbà pé ẹ lọ́kọ kò sí ọgbọ́n a máa rí àwọn àdánwò a máa rí àwọn àmì wò àtọkọ àtìyàwó ẹ rí àmì wò ẹ rí àdánwò kò sí ọgbọ́n rẹ̀ kò sẹ́ni tí ò ní rámì wò kò sẹ́ni tí ò ní ràdánwò igi oko ó rámì wò koríko ìgbẹ́ àwọn náà ń rí àmì wò nítorí pé àgbédè wọn ni àwọn ẹja ń rí àmì wò nítorí pé àgbédè wọn ni àwọn ẹranko ń rí àmì wò ṣùgbọ́n àgbọ́ èdè wọn bí wọ́n ṣe ń bá Ọlọ́run wọn sọ̀rọ̀ torí pé àwọn ní ọ̀gbọ́ èdè tiwa kò sí wọn tí ò ní rí àmì wò. Arákùnrin yìí ó fẹ́yàwó wọ́n jọ fẹ́ra gẹ́gẹ́ bí tọkọtaya. Arábìnrin yìí wá ń káfírí ọkọ ẹ̀ pé ó ń ṣe sìná ọkọ òun ń ṣe sìná ọ̀rẹ́ mi sọ èmi ní oṣù èèyàn yàgbẹ́ sára o nítorí pé ọkọ ẹ̀ ń ṣe sìná òun náà bá gbá short kí ló dé ààrẹ mi ní oṣù òkúta èmi náà dánú ayé obìnrin náà bá nawọ́ síta lòun náà bá gbégbá àsìná òun náà ń fọgbọ́n sí i ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn ọkọ rẹ̀ ọkọ tún wá ọkà pẹ̀lú ọ̀rẹ́ ọkọ ni ọ̀rẹ́ ọkọ ni wọ́n ń báyàwó rẹ̀ ṣe yùnkẹ́yùnkẹ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn ọkọ yìí gba Jésù sínú ayé rẹ̀ ó gba Jésù sínú ayé rẹ̀ kò ṣe sìnà mọ́ láti bẹ̀ lọ Ọlọ́run nírìn àjò dé ó lọ sí Amẹ́ríkà ó lo ọdún 5 ní Amẹ́ríkà ṣùgbọ́n nínú ọdún 5 tó lò yìí ọdún 2 ló fi ń sẹ́ǹdì owó sí wọn síyàwó rẹ̀ àtàwọn ọmọ nínú ilé ó bí ọmọ 4 ó sì ń sẹ́ǹdì owó fún odidi ọdún 2 ṣùgbọ́n ìrìn àjò ẹ̀dá láì ní dọ́nà pẹnu nǹkan kan ṣẹlẹ̀ sí arákùnrin yìí l'Amẹ́ríkà kí ló ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ni pé ó bára rẹ̀ lẹ́wọ̀n ó sì lo ọdún 3 lẹ́wọ̀n dáadáa láàrin ọdún 3 yìí
kò lè sẹ́ǹdì owó sílé mọ́ ìyàwó ẹ̀ sì mọ̀ pé ọkọ òun ti wà lẹ́wọ̀n lọ́hùn. lẹ́yìn ọdún mẹ́ta wọ́n fi í lẹ̀ wọ́n ṣe ń fi í lẹ̀ wọ́n kọ́ deport ẹ̀ ní àbí deport náà kọ́ ni ẹ̀yin léèbó wọ́n bá deport ẹ̀ ojú tó máa là báyìí ọba ara rẹ̀ l'Àbújá ni kò wá sí nọ́mbà kankan tó mọ̀ yàtọ̀ sí nọ́mbà ìyàwó rẹ̀ ó sì pe nọ́mbà ìyàwó rẹ̀ madam báyìí mo mà ti wà l'Àbújá kí ni kí n wá sí ń gbọ́ l'Àbújá ńkọ́ kò sówó tí mo lè fi wọ mọ́tò dé Abẹ́òkúta o gbìyà rẹ̀ kó fún ẹ lówó kó sẹ́ndì owó sí ọ gbogbo ẹ̀ ìyá padà sẹ́ndì owó sí ó sì dé ìgbà tó máa dé àwọn fámìlì mú sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọ́n invite ìyàwó ìgbà tí ìyàwó rí ó shock kí ló ń ṣẹlẹ̀ láti lè pé kí wọ́n padà sórí ìrìn àjò à ń fẹ́ra ẹni yìí lọ ṣùgbọ́n obìnrin yarí ó lóun ò ṣe mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ẹ́ ó lóun ò ṣe mọ́ anyway lẹ́yìn ọ̀sọ́kà ọ̀nàdà kọ́ lọ wáṣẹ́ ṣe tó bá ti ríṣẹ́ gidi tó sì rí iye báyìí tí ó fi kún owó fóun náà òun ṣe tán ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé iṣẹ́ wo ni ó ṣe. ẹkún ọ̀la ń bẹ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọ̀fẹ́ okọ̀ máa yẹ ìrìn àjò wa àtọkọ rẹ wò ìrìn àjò tó ń bá ọkọ rẹ rìn máa yẹ̀ wò ìrìn àjò tó ń bá aya rẹ rìn máa yẹ̀ wò ẹkún ọ̀la ń bọ̀ tí ọ̀sẹ̀ ní tí ó rẹ̀ ẹlẹ́kún wàláhì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lẹ́yìn dóònà pẹnu obìnrin sápàlà yarí nígbẹ̀yìngbẹ̀yìn wípé òun ò lè padà sí ẹsẹ̀ àárọ̀ mọ́ aláyé ti bá rélùwéè lọ ó lóun ò lè padà sí ẹsẹ̀ àárọ̀ mọ́ ó dá arákùnrin yìí wá ń bá mi sọ̀rọ̀ pé adéròjú kí ló máa jọ́nà àbáyọ ó nítorí bóun ṣe wà yìí òun ọ̀gẹ́ta ròun mọ́ mo ní rárá mo á bẹ̀ sí bá a sọ̀rọ̀ mo bẹ̀ sí bá a sọ̀rọ̀ mo bá a sọ̀rọ̀ débi pé ara rẹ̀ ó padà ń balẹ̀ màá tún pè lórí aago á tún jọ sọ̀rọ̀ àwa ń ṣe bí ọ̀rẹ́. arábìnrin tó lóun ò lè padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ mọ́ ọkùnrin wa padà ṣiṣẹ́ àwọn iṣẹ́ kan tó bá ti wá ṣiṣẹ́ tó bá ti rówó á wá lọ fún àwọn ọmọ yẹn lọ́dọ̀ ìyá wọn torí ìyá wọn káwọn ọmọ sọ́dọ̀ ṣùgbọ́n tí bàbá bá débẹ̀ ìyá yìí ò ní yọjú sí ọkọ bàbá àwọn ọmọ yìí rárá àwọn ọmọ ní ọ̀lọ́ yọjú sí tí wọ́n sì gba owó wọn bẹ̀ máa lọ ṣùgbọ́n ńgbà tó yá ń kọ́ kí ló ṣẹlẹ̀ mú bọ̀ o ńgbà tó yá ohun tó ṣẹlẹ̀ ni pé arábìnrin wa ó lọ sí pati ni ó lọ pati ńgbà tó ń bọ̀ ásídẹ́ǹtì bá ṣẹlẹ̀ ásídẹ́ǹtì ṣẹlẹ̀ bíi pé ẹsẹ̀ kọ̀ǹdẹ̀mù àfi yọ̀ wọ́n o àfi ń gbé sí Olódùmarè à ń gbé yẹ̀wò sẹ́pẹ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi sí Olúwa mo pè é àti ẹkún ọ̀la ẹsẹ̀ bá kọ̀ǹdẹ̀mù ọ̀ya sẹ́rí ọlọ́run nìyẹn o ọlọ́run ló dé o kì í ṣe èèyàn kọ́lọ́run ṣàánú wa ni. ẹ rí i pé ẹkún ọ̀la àmà ní sunkún ọ̀la tẹ́dá ò bá ṣọ́ra ẹ̀dá ò sunkún ọ̀la o ọlọ́run ò sì sọ́ọ̀tì ń gbé kéèyàn sunkún ọ̀la o báwo la sì ní sunkún ọ̀la ó kù sí ọ lọ́wọ́ ìrìn àjò tó ń rìn yẹn tí ọba ti ṣe é gbé hàn kéèyàn fi bùgá
débi pé wọ́n pé abiyamọ tòótọ́ lélẹ́yìí ó ti mọ̀ pé ẹkún ó ti wẹ̀wẹ̀ ẹkún ọ̀la o